Ámósì orí kẹta. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run ti sọ nípa rẹ̀, ẹ̀yin ènìyàn Ísírẹ́lì, nípa àwọn ìdílé tí mo mú jáde láti Íjíbítì. Ìwọ nìkan ni ẹni tí mo yàn nínú gbogbo àwọn ìran ayé yìí. Nígbà náà, èmi ó jẹ ọ́ níyà fún gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Ẹni méjì a lè rìn pọ̀ láì jẹ́ pé wọ́n ti pinnu láti ṣe bẹ́ẹ̀. Ǹjẹ́ kìnìún yóò ha bú ramúramù nínú igbó bí kò bá ní ohun ọdẹ? Ọmọ kìnìún yóò ha ké jáde nínú ihò rẹ̀ bí kò bá rí ohun kan mú? Ǹjẹ́ ẹyẹ ṣubú sínú okùn ọdẹ lórí ilẹ̀ nígbà tí a kò dẹ okùn ọdẹ fún un? Okùn ọdẹ ha lè hù jáde lórí ilẹ̀ nígbà tí kò sí ohun tí yóò mú? Nígbà tí ìpè bá dún ní ìlú, àwọn ènìyàn kò ha bẹ̀rù? Tí ewu bá wà lórí ìlú, kò ha ṣe Olúwa ni ó fà á? Nítòótọ́, Olúwa Olódùmarè kò ṣe ohun kan láì fi èrò rẹ̀ hàn fún àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀. Kìnìún ti bú ramúramù, ta ni kì yóò bẹ̀rù? Olúwa Olódùmarè ti sọ̀rọ̀, ta ni lè ṣe àìsọ àsọtẹ́lẹ̀? Ẹ kéde ní ààfin Aṣdodu àti ní ààfin ní ilẹ̀ Íjíbítì. Ẹ kó ara yín jọ sí orí òkè ńlá Samaria, kí ẹ sì wo ìrọ́kẹ̀kẹ̀ ńlá láàrin rẹ̀ àti ìnilára láàrin àwọn ènìyàn rẹ̀. Wọn kò mọ̀ bí wọ́n ṣe ń ṣe rere, ni Olúwa wí, àwọn ẹni tí ó gba àwọn ìwà ipá àti olè sí ààfin rẹ̀. Nítorí náà, báyìí ni Olúwa Olódùmarè wí, àwọn ọ̀tá yóò pa ilẹ̀ náà run, yóò wó ibi gíga yín palẹ̀, a ó sì ba ààfin rẹ̀ jẹ́. Èyí ni ohun tí Olúwa wí: bí olùṣọ́-àgùntàn ti ń gba itan méjì kúrò ní ẹnu kìnìún, tàbí ẹ̀là etí kan, bẹ́ẹ̀ ni a ó mú àwọn ọmọ Ísírẹ́lì tí ń gbé Samaria kúrò ní igun ibùsùn wọn, ní orí àga ìrọ̀gbọ̀kú wọn ní Damasku. Gbọ́ èyí kí o sì jẹ́rìí nípa ilé Jákọ́bù, ni Olúwa wí, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ní ọjọ́ tí mo fìyà jẹ Ísírẹ́lì lórí ẹ̀ṣẹ̀ wọn, èmi yóò pa pẹpẹ Bẹ́télì run. Ìwo pẹpẹ ni a ó ké kúrò, yóò sì wó lulẹ̀. Èmi yóò wó ilé òtútù lulẹ̀ pẹ̀lú ilé ooru. Ilé tí a fi eyín erin ṣe lọ́ṣọ̀ọ́ yóò ṣègbé, a ó sì pa ilé ńlá náà run, ni Olúwa wí.